grandpa ìyẹn yẹn wí ó fẹ́ bá mi sọ̀rọ̀ àkókò mo rọrọ yẹn fẹ́ bólúwa rẹ̀ sọ grandpa ọjọ́ ní sùúrù yẹn ṣe máa rìn kékèké bí ekòló wọ́n sí èrè àtòsí wọn abẹ ló rìn kékèké bí ekòló àwọ̀ ọ̀mọ̀rọ̀ sọ ẹ bá ṣe sọwọ́ ẹni yóò mú ni tọwọ́ bẹ epo èmi mọ̀ sùn yẹn tí ń jẹ yẹn tí ń tọwọ́ bẹ epo lẹ́sìn ẹ̀sọ̀ nǹkan yẹn fẹ́ sọ ni. mo kúkú lè bínú ní gbogbo yọ̀ ń wí èsàn ní bínú torí èmi ni mò ń fẹ́ kọ́ àfáìsì mi. ó dáa o ọ̀sàmọ̀ wí ọdún yìí ó kọjá ilé ni mo jòkó sí. ó sì. mo á wo wí ọdún yìí ètò ayẹkùn jòkó sílé. orí ẹ̀dá kéèyàn máa jòkó yẹ bá ti ń jòkó ẹ kàn máa jẹun bíi kán ni kéèyàn bá sì ti ń jẹun jù ó máa ń kú ọpọlọ ni. ìtumọ̀ rẹ ni wí bàbá ìlọ́pọlọ ni. èwì bá ń wò mò ń ṣàlàyé nǹkan yóò lè fà síyàn lára ni o. bá fún ẹ lọ́fà lórí pupa. àwọn ènì bínú. yóò bí mo mú. ó dáa o mo ti àrò lọ́kàn mi nínú ọdún ìwítò kémi náà lọ bí ìyẹn ti ń gbani síṣẹ́ kò lè sọ mí ti ASI fi mi síbẹ̀. ìgbà wo lẹ ti ní àrùn kò gbóògùn. ìkànnì lèèyàn o. ọlọ́run níjà ni yóò bá sì nǹkan yọ̀ ń rò mẹ́nu wíkun ní àrùn kò gbóògùn ọlọ́run ní jẹ́. a ṣe bẹ́yìn lẹ wí ASI ìtumọ̀ rẹ ni wí àrùn kò gbóògùn ni. gbogbo àwọn àìṣedéédé ara yín Jésù àwọn fún. ni mo á fẹ́ mú èbó pera mi ló lè mọ yìí á máa wí á máa ń sọ mí tì síbi ìyẹn bá ti fẹ́ gbani síṣẹ́ òní mò ń wí. ẹ sì ti wí sífì ni ó ń pè é. sífì èèmọ̀ fí ò ń bẹ níbẹ̀ ló fẹ́ rí bákan bákan. ṣe ìdè wise. yàrá mọ́mọ́ bá. ẹ tiẹ̀ dúró náà o rìsọ́ọ̀tì wo lẹ fẹ́ lè sọ mí. ẹ̀yin yóò jẹ́ wíà fly lẹ́ní kanlẹ̀ nínú wáyẹ̀kì àti nẹ́kò rìsọ́ọ̀tì yín kàn pọ́n kankan níbi ìgbà yẹn bá ń pẹran ní abatíọ̀. mi náà mọ̀ wí èsì dáadáa nínú wáyẹ̀kì àti nẹ́kò mi àmọ́ mo ní A1 nínú Greek àti Yorùbá. ó sì. nkùn yóò yẹ ká wíkùn advice yín lélẹ́rìí inú ẹ̀wẹ́ ẹ̀ lè wà nínú agriculture ìtumọ̀ rẹ ni wí ẹ̀gúdù nínú ewé àtẹ̀gùn ẹ̀kúkú lè mọ jẹ́wé àtẹ̀gùn ṣé a rí ti Yorùbá àwọn ẹ̀kàn lè wẹ́ nìkan yé mọ̀ kọ́yin lọ́fọ̀ ẹ bá ti mọ̀ fọ̀ ó ti tán nù grandpa iṣẹ́ babaláwo yá.